A gba machine lọ́wọ́ àbókí tó kàn jẹ́ Musa àbókí lórúkọ ọlọ́kadà yẹn. Ìgbà tá a gba machine yẹn lọ́wọ́ ẹ̀ a gba 4,500 lọ́wọ́ ẹ̀ a wá pa sínú igbó. Kàn máa fi ń dẹ́rù bà, kàn máa fi ń harass wọn pé kọ́ lè mú owó lẹ́nu bí tẹ̀gbọ́n ṣe ṣá lọ́rùn yẹn bí tẹ̀ ṣá wọ́n ṣá ìgbà tó wá rí i pé kò tí kú tán mo á yí lọ́rùn. Bẹ́ẹ̀ náà lọ́ní kì í. Àwọn ọ̀dọ́ ọmọkùnrin belenja mẹ́ta ọmọ ọdún méjìdínlógún àti mẹ́tàdínlógún. Àwọn mẹ́ta yìí wọ́n parapọ̀ wọ́n pàdé Haúsá ọlọ́kadà tórúkọ ẹ̀ ń jẹ́ Umar tí ọ̀kan nínú wọn tó sọ wípé kí ọlọ́kadà ó gbé òun ìyẹn Umar ní agbègbè ibìkan ní Ògèrè. Nígbà tí wọ́n ń lọ lọ́nà níbẹ̀ ni ẹnì kejì ẹ̀ ni wọ́n ti jọ parapọ̀ tí wọ́n ṣekú pa ọlọ́kadà yìí. Ẹ wá ní báwo làṣírí ṣe tú? Àṣírí tú nígbà tí wọ́n ń gbìyànjú láti ta ọ̀kadà Umar sí ẹni tí wọ́n fẹ́ tà fún tó béèrè fún ìwé ọkọ̀ ọ̀kadà. Bí n bá ṣàrajà tó sì níwọ ló ní, màá rí ìwé pé tòótọ́ ìwọ ló ní ẹrù àti wípé mo fẹ́ mọ bó ṣe jẹ́ tó fi sọ wípé o fẹ́ ta ọ̀kadà. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Nígbà tá a bá lọ tá a lọ wo ọ̀rọ̀ tí wọ́n sọ, a ó rí bí Sodiq Awókọ̀yà, Jimoh Ridwan àti Ọdúnayọ̀ Samson bí ọ̀rọ̀ náà bó ṣe wé mọ́ wọn lẹ́sẹ̀. Àtẹlẹ́yìn tó jẹ́ wípé agbépolájà ẹ̀ ó ní òun ò wá rí, wọ́n nílé èyí tó wá yìí nǹkan bó ti jẹ́ pé ẹ̀ẹ̀kan ìyẹn ti bá wọn ṣe rí, ṣùgbọ́n eléyìí tí ọwọ́ pálábá ti ségi kò sí níbẹ̀. Nígbà tí wọ́n máa rọ́wọ́ tó wọ́n rọ́wọ́ tó àwọn mẹ́ta. Ẹ wò ẹ jẹ́ ká wo fọ́nrán yẹn ká tó tẹ̀síwájú. Kí ni orúkọ yín? Ọdúnayọ̀ Samson ló kọ́ mi. Ọdúnayọ̀ Samson. Àpò ọlọ́kadà kan ni. Ẹ ṣe kí ni? Àpò ọlọ́kadà kan ni. Níbo nìyẹn ti ṣẹlẹ̀? Ní ọ̀nà ẹ̀rí. Ọ̀nà ẹ̀rí. Bó lọ́nà ẹ̀rí wà? Nípẹ̀rù. Ìpẹ̀rù. Ọlọ́kadà kí lórúkọ ọlọ́kadà tẹ pa yẹn? Àmọ́rúkọ ẹ̀. Ẹ mọ̀rúkọ ẹ̀. Àbá lẹ ṣe wá rí tẹ́ fi wá pa. Haúsá ni. Haúsá ni. Ọ̀kadà tẹ wá gbà lọ́wọ́ ẹ̀ ńkọ́? Wọ́n ti gbà padà lọ́wọ́ wa. Ta ló gbà lọ́wọ́ yín? Ní police station àwọn ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni wọ́n ti dá padà fún àwọn. Ó yá ṣàlàyé gangan ọjọ́ wo ló ṣẹlẹ̀, báwo ló ṣe ṣẹlẹ̀, yìí mélòó lẹ ṣe, ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọ Friday ló ṣẹlẹ̀. Friday ìjọ wo oṣù wo? On the 8th nínú mọ́ǹtì yìí. October àbí? Bẹ́ẹ̀ nínú mọ́ǹtì yìí. Ó yá mo gbọ́ báwo ló ṣe ṣẹlẹ̀. Àgbẹ̀ ọlọ́kadà yẹn a ní wọ́n máa gbé wa lọ síbi kan ibi tó ọlọ́kadà yẹn ti gbé wa lọ wá ní kó drop wa ní ọ̀nà ẹ̀rí. Ibi tó ti drop wa ní ọ̀nà ẹ̀rí òun ni a fi ní kó dúró tá a fi gbowó ọwọ́ ẹ̀ peter gbowó ọwọ́ ẹ̀. Ẹ̀gbọ́n yìí wá fẹ́ gba. Kí lórúkọ ẹ̀gbọ́n tó fẹ́ gba? Sodiq agbowó ọwọ́ ẹ̀. Òkè èlò lẹ gbà lọ́wọ́? Bí ti òun 55 bí ti ọlọ́kadà yẹn ṣe yọ weapon yẹn dagger wípé òun máa ṣá wa bóun máa ṣe anything bí àtẹ̀ní mind pé a máa pa ọlọ́kadà yẹn bí a kàn máa fi ń dẹ́rù bà, a kàn máa fi ń harass wọn pé kọ́ lè mú owó lẹ́nu bí tẹ̀gbọ́n ṣe ṣá lọ́rùn yẹn bí tẹ̀ ṣá wọ́n ṣá ìgbà tó wá rí i pé kò tí kú tán mo á yí lọ́rùn. Bẹ́ẹ̀ náà lọ́ní kì í. Méjì níjọ́ yẹn. Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì lélẹ̀. Alákọ̀ọ́kọ́ yẹn báwo ló ṣe ṣẹlẹ̀? Alákọ̀ọ́kọ́ yẹn àpò ọlọ́kadà yẹn a kò dúró lọ́wọ́ ẹ̀. Apá abúlé ti ṣe yẹn. Ọ̀nà ẹ̀rí náà. Ọ̀nà ẹ̀rí náà níbẹ̀. Bẹ́ẹ̀. Níbo lọ lọ́rin yẹn gangan ìjọba ìbílẹ̀ ibo ló wà? Nípẹ̀rù náà ni. Ìjọba ìbílẹ̀ Ìkẹ́nnẹ́ ló máa jẹ́ yẹn àbí? Tipẹ̀rù. Ní ọ̀nà ẹ̀rí. Bẹ́ẹ̀ ni. Ọ̀nà ẹ̀rí ṣé odò níbẹ̀ ni báwo ló ṣe jẹ́ ẹ̀rí? Ọ̀nà ibi odò náà níbẹ̀ ọ̀nà ibi odò. Níbẹ̀. Ṣé kò kí ń sáwọn èèyàn tó ń gbàgbẹ́ kọjá ni àbí? Wọ́n forí dáwọn ẹni kò fi dáwọn. Rárá. Kò sí sáwọn èèyàn tó ń gbàgbẹ́ kọjá kí lórúkọ ẹlẹ́ẹ̀kan sí. Ọdúnayọ̀ Samson. Orúkọ mi ni Adébáyọ̀ Sodiq láti ìlú Ìpẹ̀rù sà. Láti ìlú Ìpẹ̀rù Ògùn State. Láti ìlú Ìpẹ̀rù Ògùn State. Nǹkan tó gbé wa débí a gba machine lọ́wọ́ àbókí tó kàn jẹ́ Musa àbókí lórúkọ ọlọ́kadà yẹn. Ìgbà tá a gba machine yẹn lọ́wọ́ ẹ̀ a gba 4,500 lọ́wọ́ ẹ̀ a wá pa sínú igbó. Ọ̀nà inú igbó ẹ̀rí bẹ́ẹ̀ ní Ìpẹ̀rù. Méjì èmi àti Samson bẹ́ẹ̀. Àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe tá a gba 3,500 àpà yẹn òun ni eléyìí tó dà inú igbó ẹ̀rí yẹn náà ni. Èmi ṣe jáde school ní sà Àjàgbé high school.
school ní bẹ́ẹ̀ ibẹ̀ wà Ìpẹ́rù ní Ìpẹ́rù rẹ̀ wò. bẹ́ẹ̀ Ọdún wo lẹ jáde? yẹ́ yìí Ọdún yìí. bẹ́ẹ̀ Kí ló wá ṣẹlẹ̀ tó fi ń di pé ẹ ti ń gbọ́ ọ̀kadà lọ́wọ́ àwọn ọ̀dọ́? Samson ni ó mú àbá ìwà ní pé Eléyìí. bẹ́ẹ̀ Ọmọ ọdún mélòó ni Samson jẹ́ báyìí? 18 Ẹ́? 18 ó ṣe pé 18 Ẹ̀yin fúnra yín kọ́? 18 18 àwọn ń kọ́? ó lè 17 17. Bẹ́ẹ̀. Ẹ tẹ̀síwájú mọ̀ bọ̀. ìgbà tá a mú ọlọ́kadà yẹn dénú gbó yẹn à ń gbé kó fún wa ní owó kó mówó jáde Ṣé máa gbé lọ́lọ́kadà ni àbí báwo lẹ ṣe máa gbé? Samson ló máa gbé wọn wá láti Ìkẹ́nnẹ́ as ọlọ́kadà Okay. eléyìí lọ skul ó ṣe bọ́ sẹ́sẹ̀ steven ni èyí lọ skul ìgbà tó máa gbé ọlọ́kadà yẹn wá láti Ìkẹ́nnẹ́ ó ti pè mí lórí fóònù èmi ṣàtọ́ pé ká má ṣe ṣe ó ṣàtọ́ pé ká ṣe pé òun ní ìdówó pé òun fẹ́ ṣe káàdì sórí fóònù pé àbí kankan bẹ́ẹ̀ yẹn ìgbà tá a mú tó inú igbó yẹn ọlọ́kadà yẹn wá yọ dága òun wẹ́pọ̀n pẹ̀lú ìgbàdì pẹ̀lú ìfúnpá ó yọ tí wàá kó òun rẹ́dì láti pa wá ìgbà tí àá rò pé ó rẹ́dì láti pa wá kẹ̀ máa sọ fún Samson kó àǹgọ̀wẹ̀ sẹ́yìn bí àǹgọ̀wẹ̀ sẹ́yìn mo máa ṣàní gbogbo ara Samson wá àdáwà nù oko yẹn bẹ́ẹ̀ ni So wọ́n bá mú àṣìdá ló bá ṣá Samson wá kọ́wọ́ ẹ̀ sẹ́yìn. bẹ́ẹ̀ nígbà tí Samson wá sọ fún gbà kò má tí ì kú Samson wá yọ ọrùn sí kínní Ẹ wá yí lọ́rùn. bẹ́ẹ̀ ni Òkú ẹ̀ ń kọ́ bó ló wà? àbókí ti sí Báwo lọ́wọ́ ọlọ́pàá ṣe wá tẹ̀yìn? ibi tá a ti ń gun machine yẹn lọ àwọn ọlọ́pàá sọ ibi tá a ti ń gun machine yẹn lọ àwọn àbókí ló yí wa ọwọ́ bíi lọ́wọ́ wa wípé machine yìí kì í máa ń ṣe títí wà eléyìí sọ pé machine dádò òun ni àwọn àbókí wọn ní pé táyé pé evidence tó máa fi mọ̀ pé machine yẹn ọwọ́ lọ kó dọ́kúmẹ́ǹtì machine títí wọn jáde wọn ní pé káàkó tí èmi ò mọ̀ kàdà ń gùn Samson ló mọ̀ gùn ọwọ́ ní pé kí ọkọ̀ kìnìún yẹn jáde èdè ìwà yìí jáde wọ́n sọ fún wa pé ìṣẹ̀lẹ̀ àlọ́ já ọ̀kadà gbà nìyẹn. Ẹ kí ló rú ẹ̀rẹ̀ tẹ́ ti ṣe? Sá Ẹ kí ló rú ẹ̀rẹ̀ tẹ́ ti ṣe? ẹ̀kan tá a máa ṣe náà dédé sá bẹ́ẹ̀ ni Eléyìí tí òun tó sọ pé òwò àtẹ́lẹ̀ ìjọ ṣe ń kọ́? bẹ́ẹ̀ ni àpá yẹn. Òwò àtẹ́lẹ̀ ìjọ ṣe kán, òwò àtẹ́lẹ̀ ìjọ ṣe kán. bàá mẹ́ta lájọ ṣe ìṣe Tàkọ́kọ́ náà? bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ ni. Kí ló tẹ̀ pátá kọ́kọ́ yẹn? àpá àkọ́kọ́ torí pé yẹn Ó jọ̀wọ́ owó fún yín àbí? ó fún wa lówó tó ẹ̀ láyé wí. Torí pé ìkejì yẹn ò jọ̀wọ́ owó fún yín. ó ti àkọ́kọ́ yẹn torí pé ó fún wa lówó kò kẹ̀yọ kò yọ anything kò yọ dágà kò yọ kankan burúkú tí wà. Ẹ̀kọ́ wo lẹ ti wá rí kọ́ nínú ìwà tẹ wù yìí nísìnyí? ẹ̀kọ́ tí ò dá ni mà Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín? kò síjú àánú wa ni mà. Kí lorúkọ ẹ? Jimoh Ridwan sá. Jimoh Ridwan láti bọ̀ láti ìlú Ìpẹ́rù Ìpẹ́rù. bẹ́ẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbé yín dé àgọ́ ọlọ́pàá? ní inú oṣù tó lọ ẹ̀gbọ́n Kí Sodiq ló kọ oṣù yẹn? October inú oṣù náà ni October ohun ní October náà ni ẹ̀gbọ́n Sodiq wọ́n á chájì nílé tiwa wọ́n ṣáà fún mi fóònù wọ́n gbé báàgì mi fún mi pé ìbájú báwọn chájì fún wọn báwọn dì sínú báàgì yẹn àwọn wá jáde lọ tí náà ti wá lọ àwọn ọ̀rẹ́ mi táyé adíngbénulé àwọn wá ní pé wá báwọn ní fídì tó àwọn yẹn ti lọ play ball pé tẹ́lẹ̀ bá ti gbé báàgì pé wá báwọn fídì tẹ́lẹ̀ ṣe wá dé mo wá fẹ́lẹ̀ fún pé ó yá ẹni bábà pé yìí Samson ó ń pè yìí èmi mọ̀ọ́ká tó ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ wá gbé kọ̀ àwọn ní pé kó mọ̀ bọ̀ òun á sọ fún ọ pé ọ̀kadà lòun gbé bọ̀ àwọn ọlọ́pàá yẹn ní ibi junction ọ̀dọ̀ wa. Kí ló kọ junction ọ̀dọ̀ yín yẹn? Ìlú kan yọ̀yọ̀ ọ̀dọ̀ wa Mọ̀bídù báyìí wà lọ pàdé ẹ̀ òun gan lọ́wọ́ kọ́ rí wa ló pè wá àṣàdúró ni ẹgbẹ́ bá sọ fún pé ó yá jẹ́ kọ́ ọlọ́kadà yẹn máa gbé wa padà lọ síbi tí àwọn ọ̀rẹ́ tèmi ti lọ play ball òun wá ní rárá o pé òun ní ìdòwò kún fẹ́ ṣe sọ́ọ̀ pé káwọn ráyè lọ gba ọlọ́kadà káwọn gbà ó lọ́wọ́ ẹ̀ ibẹ̀ ni ẹgbẹ́ wa ní ara o tẹ́ka má sí bẹ́ẹ̀ o ibi tẹ́ka má sí bẹ́ẹ̀ rárá òun wá ní ara sẹ́ òun nídìí owó òun fẹ́ ṣe ṣọ́ọ̀bù lẹ́gbẹ́ ìṣẹ́ wà lọ pé ó yá ẹgbẹ́ wọn á dé ìbílẹ̀ ọ̀dọ̀ wọn wọ́n mú àdá wọ́n fèmí lọ́bẹ̀ báàgì tí wọ́n tọ́gbó fèmí lèmi fọ́bẹ̀ sí àtàdé ọ̀nà onúgbé yẹn àwọn lọ́wọ́ kọ́ bọ́lẹ̀ tó wá sọ fọlọ́kadà rẹ pé gbogbo owó tó ti pa kókó wa ó wá mú 500 jáde pé owó tó ń pa ilé pé wá fẹ́ start ọ̀kadà èmi àti ìdísìn bẹ́ẹ̀ lórí ọ̀kadà èmi ìdẹ́fẹ̀ bọ́lẹ̀ tí mi sì fẹ́ bọ́lẹ̀ bí start ọ̀kadà tó tẹ̀jú àbáyé ni
ọ̀kadà yẹn ṣubú tẹ́ pé èmi gán ṣèṣe níjọ́ náà ẹsẹ̀ mi lórí mi ṣèṣe níjọ́ yẹn mi wá ṣèṣe pé wá fẹ́ ráyè escape ní ẹgbẹ́ ìdìmú ẹgbẹ́ sọ̀díkì dìmú ikú kílé tó fẹ́ sá lọ ọwọ́ akọ̀dà ìbò lórí pé gbóló ń sá lọ pé owó tó ti padà sẹ́ẹ̀ ó rí pé 500 tó wù ti padà náà ló ń fún ẹ̀ àwa tó bọ bọ́ksà ẹ̀ báyìí kó fọ́ 4,000 jáde nìyẹn ló fi jẹ́ 4,500 wọ́n tún wá ń gba létí pé kílé tó fi ń parọ́ kílé tó fi ń parọ́ àwa filẹ̀ àwa tó mọ̀ pé sí ó lè gbé wa padà lọ sí Ìgbòho oníbẹ̀ ni ó wá gbé wa padà lọ sí ilé àwọn eléyìí ọ̀bẹ tó fún mi gan ó jábọ́ ní báàgì nígbà tó ọkàn rẹ̀ escape tọ́kadà yẹn ṣubú ó jábọ́ àwọn àmàdá yẹn sílẹ̀ padà àwọn fọlọ́kadà yẹn lẹ̀ kó mọ́ lọ inú owó tá a gbà lọ́wọ́ ẹ̀ wọ́n fi mi 1,000 ọ̀fọ̀ Samson ní 1,000 ẹgbẹ́ rẹ̀ gba 2,500 ó jẹ́ 4,500. so èyí tí wọ́n bá wọn ṣe ó túmọ̀ sí pé wọn ò pọ̀ lọ́kadà yẹn. Wọn ò pọ̀ lọ́kadà yẹn gbà yẹn. èyí táwọn méjèèjì wá pọ̀ lọ́kadà olùwọ́ wà ń gbà náà. èmi ò tẹ̀lé wọn ilé lèmi wà mi ò tẹ̀lé wọn. báwo ló ti wá rí kọ́ báyìí nínú ìṣẹ̀lẹ̀ yìí. mo ti kẹ́kọ̀ọ́ gan mo ti kẹ́kọ̀ọ́ àmọ́ ṣé òbí tèmi wà ní Ìbàdàn làwọn òbí mi wà bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀. ẹ̀yin òbí ṣé a ti fojú wa rí bó ṣe ń lọ báyìí nígbà tí àwọn ọmọ ọdún 18 ọmọ ọdún 17 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ wáyẹ́ẹ̀kì àbílẹ̀ tí ò tiẹ̀ tí ì ṣetán tí wọ́n ti ń ní lọ́kàn láti ṣe ohun tó tóbi ju agbára wọn lọ. ẹ jẹ́ ká máa dá àwọn ọmọ yìí dá olùkọ́ tàbí eléyìí tó ń kọ́ ṣọláka ní ebó ti lọ ọ̀dọ̀ gẹ́ẹ̀ látàárọ̀. ẹ jẹ́ ká rántí wípé ohunkóhun tí àwọn ọmọ yẹn bá dà wọ́n á fi so orúkọ ẹbí wa. nítorí náà àwọn òbí ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa dáadáa. wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. báwo ló ṣe jẹ́ mo lè ti gbé. báwo ló ṣe jẹ́ mójú yín sókè ẹ kúrò lẹ́ kí lorúkọ tí yín. Abdulrasheed Ọlárẹ̀wájú. ẹ bá mi sọ sókè. Abdulrasheed Ọlárẹ̀wájú. Abdulrasheed Ọlárẹ̀wájú kí ni tó ṣẹlẹ̀. wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. báwo ló ṣe jẹ́ mo lè ti gbé. báwo ló ṣe jẹ́ bó lẹ ti rí báwo ló dẹ̀ ṣe jẹ́. àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kan ta fún mi rẹ̀ yìí. ẹ ti máa darú ẹ tẹ́lẹ̀ àbí. àwọn ẹ̀dẹ̀ tẹ̀lé. ibo lẹ gbé orí tẹ wá jó yẹn sí. ibi náà ló wà sí. kí lẹ fẹ́ fi ṣe. mo fẹ́ lò fún bíbò àṣírí. bíbò àṣírí. ta ló bẹ̀ yín níṣẹ́ bíbò àṣírí yẹn. mi ni mo fẹ́ lò fúnra mi. ẹ̀yin lẹ fẹ́ fi ṣe fúnra yín ṣé babaláwo lẹ̀yin. àfáà ni mo. àfáà ni yín ẹ wá fẹ́ jóògùn yẹn fúnra yín. ìyàwó yín àtọmọ yín kọ́ kí ló tẹ́ ẹ lò àwọn yẹn. ṣé wọ́n láwọn yẹn ò ní jẹ́ ni. àfà kí ló tẹ́ ẹ lo ọmọ yín tàbí ìyàwó yín. èló lẹ ra orí yìí lọ́wọ́ wọn. 35,000. owó ta lẹ ti rà gangan. ẹ dá orúkọ ẹ. Ismail Murana. mo fún lówó lẹ́kan ọkọ̀ fún Ifá. ta ni Ifá. ìyẹn wọn rí yẹn mú. wọn rí yẹn mú. ẹni tó ta fún agangan rí. sọ ọwọ́ wọn lẹ ti rà ṣẹ̀yìn ti bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ pẹ́ nílò ẹ̀. last week náà mo sọ fún wọn. last week lẹ sọ fún wọn. bẹ́ẹ̀ nídìí orí ṣùgbọ́n. àfáà yìí náà ni. ọjọ́ wo náà gbé wá fún yín. Sunday ni. Sunday ìjẹta náà gbé wá fún yín ní tútù àbí ní ige tán sì gé náà lẹ ti bẹ̀rẹ̀ sí lò ó tó aago mélòó tán gbé wá. bí aago 3 ṣá. lọ́sàn-án gbà ó lẹ wá jó. mo jó wálé náà. ìjó wálé nínú ilé ọ̀dọ̀ yín àbẹ̀gbalé ni. nínú ilé ọ̀dọ̀ yín tẹ kọ́ńbó. ní ibi ayùn rẹ̀. ìdí ayùn rẹ̀ ẹni àfa tó torí fún yín kò sí láàrin yín bí. ẹni tó ta ẹ̀yin lẹ́ta ta ló ge. ẹni sọ̀rọ̀. Ọlálẹ́kan Àkàndé ẹ̀yin lẹ́ta orí. oya ẹ sọ̀rọ̀ sókè jọ. bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́. wàá tó ọmọ ọdún mélòó ń sìn Ọlálẹ́kan. ẹni tó 27 sí 28. o ò lè sọ precisely iye ọmọ ọdún ẹ 27 year old. so ṣe rí mo ṣe wà sẹ́ǹgbọ́ mo mọ̀ pé èṣù. sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè. sẹ́ǹgbọ́ bó ṣe jẹ́. so bí ẹni wà ní ọ̀dọ̀ mi. tani. bàbá yìí wà ní bàbá wà ní bàbá tí wọ́n gé orí rẹ̀ bàbá yẹn wà ní ọ̀dọ̀ mi sẹ́ǹgbọ́ bàbá yẹn sì wà lọ́dọ̀ mi ẹni ń sọ pé ẹni wọ́n dẹ̀ sọ fáwọn pé àwọn nídìí nǹkan báyìí
aládàlá mi mọ irú nǹkan tó gbé mi wọ̀ tí mo ṣe iṣẹ́ yẹn. o mọ irú nǹkan tó gbé ẹ wọ̀ tí mo fi ṣe iṣẹ́ mo wá ta ló ṣe gangan. àwa mẹ́tẹ̀ẹ̀ta ni. lẹ́jọ́ gé orí bàbá ta ló dún wọn lọ́rùn gangan. àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣiṣẹ́. ta ló mọ̀bẹ lọ́wọ́. kò sẹ́ni tí ò mú ọ̀bẹ lọ́wọ́. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́jọ́ mú. àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣiṣẹ́. níbo lẹ ti dún bàbá ta ló lọ́rùn. mú ọ̀bẹ ta ló dún wọn. ọ̀ní ni ó mọ̀bẹ kó lẹ. ta ló dún wọn. àwa méjì yìí. ibo gangan la ti dún. ta ló dún wọn. àwa méjèèjì la. lẹ́jọ́ mú ọ̀bẹ lọ́wọ́. lẹ́jọ́ mú ọ̀bẹ lọ́wọ́. ẹ̀yin méjèèjì ò lè mú ọ̀bẹ lọ́wọ́ pọ̀. no bẹ́ẹ̀ mi ṣe mú lọ́wọ́ ó ti yé yín ọ̀dà yìí pé èmi fẹ́ mọ sick àfẹ́ ìwà ń sọ fún mi wípé kíní yóò ṣe ń pẹ́ jù bẹ́ẹ̀ ṣe gba ọ̀bẹ lọ́wọ́ mi báyìí tí wọ́n ṣe yanjú ẹ̀ báyìí wọ́n wá gbé fún bàbá yìí gbà tí wọ́n wá gbé fún bàbá yìí tán wọ́n á rò pé irú kíni nǹkan tí mo dánwò láti jọ́ tí mo ti ń balẹ̀ ayé mi bọ̀ tí bàbá mi fi kú irú nǹkan báyìí kò ṣẹlẹ̀ ibo gan lẹ ti dún bàbá. ó wá jẹ́ ìbànújẹ́ fún mi. ibo lẹ ti dún bàbá ilé ibo lẹ ti dún bàbá. ọ̀dọ̀ bàbá yìí ni bàbá ọkọ ká tó wá gbé wá sí bolúwàjí nílẹ̀. ilé ọ̀dọ̀ ẹ. ibi tẹ́yìn gbalé sí. ibi tẹ́yìn gbalé sí. ibẹ̀ lẹ ti wá dún bàbá. yẹsà bẹ́ẹ̀ láago mélòó. ní ibi ọwọ́ ìrọ̀lẹ́ sẹ́ńdà kọ́ bí aago 3 náà. ìrọ̀lẹ́ lọ́sàn-án. bẹ́ẹ̀ bí ọwọ́ 3 sí 4. ṣé ò sẹ́nì kankan nù lé ni. àwọn bíi 8 ní sí 9 ló ń gbé nílé ọ̀dọ̀ wa. ṣé wàá sẹ́nì kankan lé táìmù yẹn. gbogbo èèyàn wà nulẹ̀ ẹnìkan ò bọ́ tà sí wa. wọn mọ̀ gbàtẹ́ ṣe. àwọn èèyàn wà nulẹ̀. wọn mọ̀ gbàtẹ́ dún bàbá. àwọn èèyàn yọjú sí wa. wọn yọjú sí. wọn mọ̀ pé ń dún yàn nulẹ̀. bẹ́ẹ̀ ni sàbọ̀ sẹ́rí àtìgbà bá a fà ṣe lọ tán báyìí ẹ̀yìn lè jáde mọ́. ní sùúrù ẹ̀yìn sì fi kó lè jáde mọ́lẹ̀ nígbà tẹ́ wá dún bàbá tán ẹ̀yìn ta ló gbẹ́ ilẹ̀ tí wọ́n sin bàbá sí. so ìgbà mo wá sọ fún àfáà yìí pé no ta ló gbẹ́ ilẹ̀ ìwọ ló gbẹ́ ilẹ̀. mo sọ fún àfáà yìí pé nǹkan tí a ṣe yìí pé mi ò mọ bí mo ṣe ń rí pé ìwà òkè mọ fúnra mi mo sọ kínní ìjáde kì í ṣe pé máa ń bù mí so báyìí pé mo fi máa ka mọ́ mi lọ́wọ́ ó ti ń fúnra mi mo sọ jáde pé fún ta ni. ìyá wa onílé ọ̀dọ̀ wa. pípẹ́ pààyàn o. no ó rí ibi tá a gbẹ́ tá a fi ìpẹ́ bò ọ wá tẹ ibi bẹ̀ ọ wá rí pé ó ní ọ wá bá mi gbà kí ni nǹkan tí a kó síbi mo wá ní gàmá ẹ wá jókòó ẹ ní sùúrù báyìí ni ìrìnàjò tí mo rìn ẹ wá ẹ jẹ́ ká lọ rí àwọn landlord meeting ọ̀dọ̀ yín gbàtà lọ rí àwọn landlord meeting. ìwọ ló ṣáà ṣàlàyé fún wa àbí. gbàtà wà lọ rí àwọn landlord meeting mo wá jẹ́ kó yé wọn wípé landlord meeting mo ti ṣe nǹkan báyìí o wípé ọkàn mi ọ̀dẹ̀ balẹ̀ mọ̀ kì í ṣe ẹ̀kọ́ sẹ́ńtọ́lá mi lẹ́nu mọ́ ọ̀dẹ̀ mi ní sùúrù. sẹ́ńtọ́lá lẹ́nu bàbá kí ni orúkọ yín. orúkọ mi ni Ismail Muraina ẹ tó ọmọ ọdún mélòó 44 gbogbo tó ṣẹlẹ̀ yìí tẹ́ ń gbọ́ tí òun sọ ìbáwò ló ṣe jẹ́. afáì ni mo mọ̀. afá lẹ mọ̀. afáì ni ìjọba ń sọ pé àwọn ènìyàn lọ́dún bí oṣù méjì mẹ́ta tó ń fáwọn nídìí ẹ̀yin sì ní orílẹ̀ yìí ń tà. báwo ló láyé báyìí náà sọ fún wa. láì rí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ̀yìn pé àfa máa fi nǹkan lọ àfa èmi ò sí láì tó ẹ̀ lọ́wọ́ àti pé wà ní ọ̀dọ̀ wa wọ́n ti gbé aṣáá lọ́wọ́ pé ní ifá ọ̀la so wọ́n ti gbé alálọ́ mi tìrì so ó ti so lé kí n mọ̀ pé òun ṣe nǹkan báyẹn so ìgbà tó lè ṣe báyẹn wọ́n á fi lọ̀ mí wọ́n á ti pa àmọ́ mẹ́nìkan so mo ní mo mẹ́nìkan ìgbà tí wọ́n ti wọ́n rí ẹ̀ tí ń pọ̀ wọ́n á ti mi ò lè ṣe bọ̀ tí mo mẹ́nìkan wọ́n á dùbà ẹnìyẹn fún wọn so wọ́n á dùn ẹni fún wọn èmi ni àwọn ọmọ wọn á kó wọlé mi lọ́wọ́. èló náà kó fún yín 35,000 ojú ọ̀nà mọ̀ èló lẹ sọ pé ẹ fẹ́ tà. èmi kàn connect wọn ni èmi kàn connect lásán ni so mo dẹ wọn kó 35,000 fún mi torí ìyẹn ló ní 35,000 ni wọn á gbà cash wọ́n ti ń dúnàdúrà ẹ̀ gan lọ bí ọ̀sẹ̀ bíi méjì kí wọ́n tó wá fi owó kún. wọ́n ti ń pèpè àsílẹ̀ bá ti no àdúgbò kìí pé kí orí tẹ̀tẹ̀ olú gbígbẹ ni tẹ́lẹ̀tẹ̀lẹ̀ ló fẹ́ rà. gbígbẹ náà fẹ́ rà. ẹ gbà tí èmi tó rí gbẹ so ní sùúrù ọkùnrin jẹ́ sọ̀rọ̀. ẹ máa gbọ́ nígbà tí ẹ mú bàbá tí bàbá dọ́dọ̀ yín ta ló dú bàbá lọ́rùn. ẹ tó dùn ni. ẹ tó dú bàbá lọ́rùn. ó ti dé ìsá ẹ̀mí ò sílé mo wà lẹ́gbẹ́dá ó wá pè mí pé ẹni ẹ ti dé ó lẹ́ni ẹ ti dé so bó ṣe wá lẹ́ni ẹ ti dé báyìí mo wá láti Ẹgbẹ́dá mo ti bá bàbá yẹn bẹ́ẹ̀ bàbá yìí wọ́n mi sílé bàbá yìí wà nílé wọ́n á pè mí wọ́n á kọ́nẹ́tà méjì wọn máa tẹ̀lé wọ́n á ṣe ríra wọ́n ṣe ríra wọn ìmọ̀ kọ́nẹ́tì wọn á ṣe ríra nígbà tí fa lọ́dọ̀ bíjọ́ mẹ́ta tí kò fi tí ò ṣe wọ́n lè ti ń wọ́ni pé wọ́n fọ ọlọ́pàá mi ó ṣe kí nìkan kọ́rọ̀ wọn àdìgbò ariwo wa ẹni yìí ni màá sọ. ẹ̀yin náà ṣàkówó fún. wọ́n kó fún ẹni yẹn ní ojú wọn náà lójú wọn náà. ẹni tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí gangan òun kọ́. ó ti travel jẹ. ó ti travel kí lorúkọ ti tẹ. bàbá ọlá ifá. bàbá ọlá ifá níbo lòun gbé. ó ń gbé bọ́lá jìbọ̀ tó ti ó ń gbé bọ́lá jìbọ̀ tó ti gbé ọlọ́sùn. ó ti sá lọ báyìí. ẹ tó ọmọ ọdún mélòó bàbá yìí.
47 years. 47 years. Ṣé gan. èrè ìdí tí a fi ń mú.